ọmọ òhò ìpẹ́ dàgbà ọmọ òhò ìpẹ́ dàgbà kékeré jòjò ló máa bí tèmi ọmọ òhò ìpẹ́ dàgbà. ọmọ nìyí ọmọ lásán ọmọ náà nílẹ̀ nílé ayé ìkókó tàbí tó ń ṣe wọ́n ẹ̀ lọ́jọ́ sí adúpẹ́ pọ́mọ ọ̀hún dàgbà. Richard Tolúwa làṣẹ àyànfẹ́ ní sọjọ́ ìbí tá a wá kí ọmọ lásán ọmọ làdélé ẹni. bàbá wa àti màmá wa Ajíbádé tí ń ṣe àwọn òbí yeye tó bí ọlọ́mọ lọ́rẹ́ mi wá wọ́n lọ́mọ ọmọ ẹni èrè ni bá a bá sọdún fún kọ̀bá lẹ́jọ́ nú kó ní jẹ́ kọ́ ọ̀pẹ́ kẹ́rin kése kọ́ ọ̀sọmọ fún ẹ jìnnà igúnnugún kan kì í kú ní kékeré àkàlàmọ̀gò kan kì í lọ ní rèwerèwe òní ìfọjọ́ ọlọ́jọ́ lọ kọ́ ọ̀pẹ́ láyé kẹ́rin kése Dámilọ́lá Àṣàbí ọmọ Ajíbádé tí ń ṣe yeye tó bí ọlọ́mọ ó ní kí n mọ̀ wípé ẹni bá ní okú gbogbo wọn ni wọ́n fi ọ́ sílẹ̀ sáyé lọ dídùn ní tìrèké dídùn ní tàádùn dídùn ní tóyin ayé èrè ọmọ dùn ní Fúnmiláyọ̀ pẹ̀lú Olúwayẹmí gan ọ̀gbẹ́yìn rárá wọn kí ọ gidi wọn lò ní fọdún èyí ṣàṣemọ ǹlẹ́ o Richard Tolúwa làṣẹ o èmi mọ̀lẹ́ yeye tó bí ọlọ́mọ gangan Ògbómọ̀ṣọ́ Ajílété ibi bàbá wọn gbé jẹ kàkà tó mú kọ́ yẹn gan lé ní Ògbómọ̀ṣọ́ ògbó ọmọ afògbójà bí èso ọ̀dàrà ilé Akíntọ́lọ́ ọkọ̀ Fadérẹra Àjàlá àjí ọmọ ọkọ lògùn ọmọ àlè Ògbómojúgun Ògbóṣẹ̀kí Ògbómọ̀ṣọ́ lọ́lọ́jọ́ kan ìjà ọmọ Ajílété lọ́lọ́jọ́ kẹrin èso ọjà bẹ́ẹ̀ nìkan rán jẹ́jẹ́ lọ́mọ Ajílété wọ́n ṣe àjẹ kiri ìbàrùbá nìyẹn ẹlẹ́dì ẹsẹ̀ ọmọ bàrẹ́ etí ọ̀ya ilé yeye tó bí ọlọ́mọ kùlẹ́ o jẹ́ ń kúkú wá kí ọ bí wọ́n ti kìran yín gan ìwọ lọmọ ọlọ́yẹ̀ mo yan Àjíbọ̀kè ìjà àlòkù ọmọ ẹkùn níbà ìjọ ọ̀yẹ́rù àròkù ìjọ ọ̀yẹ́rù àròsàn ìjọ ọ̀yẹ́rù àròyàn lé ìgbà àkọ́kọ́ tí ọ̀yẹ́ ń bọ̀ wálé ayé mo ní wọ́n lọ rè dẹ́wù ọ̀yẹ́ ṣe bí eré ọ̀yẹ́ wọnú bí lọ ìgbà tó tún dẹ́ lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ tí mo ní wọ́n lọ rè dẹ́wù rí ọ̀yẹ́ ṣe bí eré ọwọ́nú rí lọ mo lè ṣe tọ́yẹ́ wọnú kí tí wọnú kí wọ́n ní sẹ́mi ọmọ pé àwọn lọ́mọ òbí ọ̀jagun làlà àwọn ọ̀tàfà àjùmọ̀súréré lé ọwá lọ rè é gbẹ̀kọ́ wá mi àwọn lọ́mọ ẹni tí mú kókó wúwo ṣèríwọ̀wọ̀ padà lẹ́sẹ̀ àwọn tòkètòkè Richard Tolúwa làṣẹ àyànfẹ́ o Mr and Mrs Ajíbádé ló ní ọ̀sẹ̀ mi ọmọ òun ìpẹ́ dàgbà.